tó wá rí àwọn tó kú 40, 30 bọ́ọ̀dì tí àìsàn rápẹ́ kékeré kan oríṣiríṣi olúwa bẹ́ẹ̀ wà wẹ̀lẹ̀tì ní ọdún pọ́ọ̀dì ọ̀tá fẹ́ borí ẹ̀yìn ọ̀tá ò fẹ́ kó orí tí ọlọ́run ṣe fún ẹ̀ ó fẹ́ jẹ́ kó ẹ tó bá sì ti mọ orí ààbò akáwòrán lọ́gbà ọlọ́run kò fi ṣe bẹ́ẹ̀ òní oníṣàṣọ pé ẹ máa yí olúwa ẹni tó bá yí ọlọ́run lọ́lọ́run wọ́n kúkú fún ẹni tó bá yí ọlọ́run lọ́lọ́run tó máa ń kọ́ ọ̀tí láti ṣe ẹni tó bá yí ọlọ́run lọ́lọ́run máa ń kúkú fún ẹni tó bá yí ọlọ́run lọ́lọ́run máa ń bless yes ẹni tó yí ọlọ́run lọ́lọ́run máa ń rá láàánú sí ẹni tó bá yí ọlọ́run nígbà lójú rẹ̀ torí ó jẹ́ ọlọ́run yẹn ẹni tí ò bá gbọ́ lọ́run tó gbẹ́kẹ̀lé àdúrà yóò gbàdúrà bẹ́ẹ̀ òun mi gbà. Torí ó ní ẹ̀wọ̀n ìwádìí sọ́wọ́ ẹ̀yìn lẹ́wọ̀n ẹ̀ lọ sí ẹ̀yìn ọ̀nà rẹ̀ tí ẹ̀yìn tí ọpẹ́ torí pé alààyè nílé ọlọ́run rẹ̀ fún èlòsí kí ni. Tó o bá ti gbẹ́mìí mi báyìí ó parí nìyẹn. Praise the Lord. Tó o bá ti gbẹ́mìí mi báyìí ó di disease. Almighty. Yes, ó parí. Alààyè mi sọ̀rọ̀. Ọlọ́run wá fún ẹ lọ́lọ́fẹ́ pé kó o jẹ́ alààyè ó wà lè la ẹnu ẹ̀ láti yí ó wà lè yí tó. Bẹ́ẹ̀ni, Sawa ẹ̀rọ, yes. Sawa ọ̀rẹ́ àná. Ẹ máa yọ olúwa. Owó náà pété yóò báyìí, èmi ó máa yọ olúwa, yes. True from your whole heart. Kì í ṣẹ́nu. Tí ẹni tí èèyàn bá yọ ọlọ́ọ̀ tí ò bá jẹ́ láti inú ọkọ̀ ó mọ̀ hàn lára ẹ̀. A kàn máa gbéyàn gbára ti rí bó ṣe wọ́n ṣe. Kò ní tù iyì láti inú ọkàn jẹ́rí iyì láti inú ọkàn kò sí tí ò lè mú iyì láti inú ọkàn máa ń mú ijó lọ́wọ́ tá jójójó tá gbàgbé ara ẹ̀ iyì láti inú ọkàn máa ń gbẹ̀tẹ̀ kọ́ iyì láti inú ọkàn ilé oṣù àmọ̀dùn ní iyì ẹ̀ ló wá tí dábìlì ijó láti inú ọkàn tó bọ̀ sọ̀dà ó yàtọ̀ sí iyì lẹ́nu lásán tí ò ti lọ tinú mi from my home heart torí inú yẹn gan ọpẹ́ inú yẹn lọ́ọ̀fẹ́ kì í ṣe tó sọ lẹ́nu torí ẹni yẹn kò dénú nínú ọlọ́ á wò pé ṣé orin tó ń kọ ṣé láti inú ọkàn rẹ̀ praise the Lord pé ṣé ó wá láti inú ọkàn ẹ̀ ṣé ó wá ṣe tọkàntọkàn ló fi ń yìn mí yẹ. nínú ìjọ rẹ̀ ìdílé tó fi wá sí ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run yẹ àti ní ìjọ ènìyàn iṣẹ́ olúwa tó bí. Ìwà kiri àwọn báyìí di praise the Lord. Wọ́n máa sọ wọ́n tó ń bá yí ọ̀fẹ́. Ó ń bá yí ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ lófò. Ó ń bá yí ọ̀fẹ́. Ó ń bá yí ọ̀fẹ́. Ó ń lọ láyọ̀, ó ń bọ̀ láyọ̀. Àwọn ọmọ òwúrọ̀ ọ̀fẹ́ àdókò ìjáde kò wọlé. Praise the Lord. Oríṣiríṣi àṣekúrò wẹ̀ lágbọ́. Iṣẹ́ olúwa tóbi, iṣẹ́ olúwa kó tóbi ló ń sáwọn. Àwọn míì wọ́n ti gbọ́ òun lẹ́nu. Iṣẹ́ olúwa tóbi ló lè dúró 3 hours. Ẹnu náà pé dídúró ṣiṣẹ́ ṣaṣáṣì yẹ kó máa hẹ́pù ní báàgì. Ó máa ṣiṣẹ́ ìjókòó púpọ̀ gan ni ó dá. Ojú òdò náà ò bọ̀ orí kò sí. Òun hẹ́pù ní báàgì àti kíndìn ẹ̀. Praise the Lord. Orí ọ̀fẹ́ sì ni. Orí ọ̀fẹ́ ni. Pé o lè dìde, o lè rìn. Olùjókòó iṣẹ́ olúwa ni àwọn kan ayé ti tú ọdá àwọn ọmọ òun náà fún mi bẹ́ẹ̀ ni oríṣiríṣi bẹ́ẹ̀ láàrin káàkiri èlò bí ò lè rí bọ́ ṣùgbọ́n olúwa fi ṣẹ̀rà nínú ayé ẹ̀ wọ́n gbọ́dọ̀ bọ̀ pé ẹ̀gbẹ́ tv láì lọ síjú láì ṣe kínní mo jí mo jẹ ó sì dàjẹ́sì mo rìn mo lè tọ̀ mo lè yàgbẹ́ mo lè sọ̀rọ̀ ó bọ̀ pé orí ọ̀fẹ́ ní àwọn kápẹ́rẹ́ bí gbà náà fi ń yàgbẹ́ àwọn kápẹ́rẹ́ bí sọ bẹ́ẹ̀ ló bá lọ wá yá sọ́sùn àwọn owó náà fi ń ya iṣó owó lábẹ́rẹ́ tó ń gbà tó fi gbọdọ̀ sọ owó tó ń gbá yí ọ̀fẹ́ owó wà lè yí ọba yẹn ẹ tẹ̀síwájú. Iṣẹ́ rẹ̀ ní ọláwọ̀ ògo òdodo náà dúró lára. Yes. Olórí ọ̀fẹ́ ni olúwa. Ó kú fún àná. Ó fi oúnjẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ ó jẹun.
praise the Lord. Bí mo ti wí kan tí wọ́n tó Nàìjíríà ọ̀sán àìjẹun òjì ó fi ojú Ọlọ́run ló ń tọ́jú ẹ̀ kì í ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run ló ń bọ́ ẹ̀ kì í ṣiṣẹ́ yes.